Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa. Ọba tí fi ẹ̀dá lẹ̀ kó máa ṣe n tó fẹ́. Ọba tí fi ẹ̀dá lẹ̀ kó máa hùwà tó bá wù. Ó ti sọ láàyè kan pé ifal ma shi'tum. Ẹ máa ṣe n tẹ́ ẹ bá fẹ́. Ẹ ṣe n tẹ́ ẹ bá fẹ́. Fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minun. Ṣùgbọ́n ẹlẹ́rìí mẹ́ta ń bẹ fún yín. Èmi Ọlọ́run alákọ̀ọ́kọ́. Àwọn tó jójíṣẹ́ èmi ẹ̀kejì. Àwọn tó wá nígbàgbọ́ pẹ̀lú èmi Ọlọ́run, àwọn náà ó tún jẹ́rìí lé yín lórí. Ọba tó wá fi wálẹ̀ ká máa ṣe ń tá a bá fẹ́ yìí. Kò wá yẹ ká ronú sí i. Gbogbo ẹ̀ṣẹ̀ ní ń bẹ láyé. Àwọn ẹ̀ṣẹ̀ kàbáyìrí ńláńlá ń bẹ. Ṣùgbọ́n tí jẹ́ oríta ẹ̀ṣẹ̀ kí ẹ̀dá ó tẹ́lẹ̀ kó sínú ẹ̀ṣẹ̀ òun náà nífẹ̀ẹ́ ẹnu. Báyìí ni mo fẹ́ ṣe ẹnìkan ò lè bá mi sọ̀rọ̀ kí n gbọ́. Gbogbo ẹni tí ń bẹ nílànà bẹ́ẹ̀ àtúbọ̀tán ni fi ń ṣeré. Bí àtúbọ̀tán báyìí ti yẹ nǹkan bàjẹ́. Gbogbo ohun tó lò láyé gbogbo rẹ̀ ọ̀já mọ̀ nǹkan kan mọ́nu. Ibi ọparí ẹ̀ sí lọ́mọ ànábì Ádámù ó máa sọ. Ṣùgbọ́n tá ń pè nífẹ̀ẹ́ ẹnu yìí kò sí ara ẹni tí ò gbé sínú gbogbo àwọn ẹ̀dá. Oníkálukú ní ó máa ṣe pé mèmí náà ní príncípù. Bàbá, kí ni príncípù tiẹ̀? Ìyá, kí ni príncípù tí wọ́n náà ní? Àní ṣe wọ́n wá nílé dáronú fúnra ara mi ní. Bọ́ bá wá dáronú gbogbo òrònú rẹ náà kọ́ ni ó ṣe máa wà lójú ọ̀nà àtọlọ́hun. Kọ́ ọ padà gba ìmọ̀ràn. Ọ̀rọ̀ Ọlọ́run kò dúró fún kankan ju pé ó ń fún wa nímọ̀ràn lọ. Ò ní tẹ́tí gbọ́rọ̀ Ọlọ́run. Àìtẹ́tí gbọ́rọ̀ Ọlọ́run rẹ, ìfẹ́ ẹnu náà ló ń lò. Gbogbo ń tọ́ ọba wa náwó sí láyé, òfò ní ó padà máa já sí. Kó lè bá yí ọ dáadáa. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم جل ما لا يموت. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه فنهى النفس عن الهوى. لا إله إلا الله. وإن الجنة هي المأوى. يا في فنولة. وأما من خاف مقام ربه. Bíyàwó rẹ̀ bá kìlọ̀ fún ọgbà fáwọn àmì ẹ̀ ń lọ iye kàbùkù ń bẹ̀ tiẹ̀ tẹ́tí kọ́ gbọ́n tí ń wí gbọ́n tí ebi òun ìwọ pẹ̀lú ẹ̀ náà lẹ́jọ́ ń gbélé ọ̀tẹ́ tí ọ gbọ́n tí ń wí kò sọ̀rọ̀ òmùgọ̀ o sì torí pójú obìnrin o sì wá ń kà á kẹ́ni tí ò ní nílàákẹ́ ó nílàákẹ́ yìí tiẹ̀ ìyàwó rẹ̀ náà ní ọmọ rẹ̀ pé ọ pé dádì àbùkù ń bẹ́ mi tẹ́ ń ṣe yìí o sì wá ń kà á kúgbà abẹ́rẹ́ ọmọ ẹnu rẹ̀ ò ti ẹgbẹ́ tí fi ń bá mi sọ ọ kàbùkù ní lóòótọ́. Allah. وأما من خاف مقام ربه. ما شاء الله. ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. Ìfẹ́ inú ló bà ayé Fíráúnà jẹ́. وأما من خاف مقام ربه. Ìfẹ́ inú náà ló bà ayé Namhuruz jẹ́. ونهى النفس عن الهوى. Ìfẹ́ inú ṣe òun ló hàn Fíráúnà lè mà. فإن الجنة هي المأوى. Ìfẹ́ inú ló bà ti Kárúnà jẹ́. إن الجنة هي المأوى. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní وأما من خاف maqama rabbih. Gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun ó dúró níwájú Ọlọ́run ọba rojọ́. وأما من خاف مقام ربه. Gbogbo ẹni ó bá mọ̀ pábọ̀ ń bẹ ńjọ́ kan. وأما من خاف مقام ربه.
gbogbo ẹni ó bá gbà pé ńjọ́ kan ni ó kó òun nìkan nínú sàárè òun láti jábọ̀ fọ́lọ́hun. من خاف مقام ربه. Gbogbo ẹni ó bá dá lójú pé ńjọ́ kan àwọn kan ni ó ṣẹ̀yìn òun ò ní sí mọ́ àwọn kan ni ó máa ṣẹ̀yìn. وأما من خاف مقام ربه. Gbogbo ẹni ó bá mọ̀ pé òun ó dúró níwájú Ọlọ́run ọba rojọ́ ńjọ́ kan. وأما من خاف مقام ربه. Gbogbo ẹni ó bá mọ̀ pé òun ó ṣírò báwo ni náírà kan báwo ló ṣe dógún náírà báwo ló ṣe dọ́gbọ̀n náírà báwo ló ṣe dẹgbẹ̀rún náírà tó mọ̀ pé òun ó jábọ̀ fọ́lọ́hun. ونهى النفس عن الهوى. Ọlọ́run ọba ní kó ń tọ̀ wọ́n kó yá tètè kúrò ń bí ìfẹ́ ẹnu kó jìnà sí ìfẹ́ ẹnu kó lé ìfẹ́ ẹnu jìnà sí rẹ̀. وأما pé báyìí ni wọ́n ṣe kó mú kúrò lẹ́mìí. مقام ربه. fanaka nafsa anil hawa النفس kó jìnà sí gbogbo ntí jẹ́ fẹ́ ẹnu. pé báyìí ni wọ́n ṣe bọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ bí ń bá ń sọ̀rọ̀ àní ríran ni ẹ̀yin èèyàn pé ríran ni bẹ́ẹ̀ bá ti ẹ̀rí etí ń ṣe láàrin ara yín ní òtóran ó ti tóran ẹ bá kan ní àkìlọ̀ fún pé má gbégbé ààbò àfìgbò gbé ọ̀tẹ̀ padà tẹ̀ wọ́n ti wí irọ́ ni ọjọ́ kọ tí kún ilé tí rẹ̀ ràn wọ́n lójú ràn kákáká ní tó ń tẹ̀ǹtẹ̀ ń tapá káká ọ̀tẹ̀ tó wọn náà kan nafsa anil hawa. وأما من خاف مقام ربه. fanaka nafsa anil hawa. النفس عن الهوى. Ọlọ́run ní gbogbo ẹni tó mọ̀ pé òun rojọ́ wájú omi Ọlọ́run ọba kọ́ ya kó ìfẹ́ inú kò nú àlámọ̀rí ẹ̀. kọ́ máa dábàá mọ gbọ́n tán mọ màá tán èyí máa tèmi nìkan náà ni èmi ni mo right rárá. ونهى النفس عن الهوى. kókó ìfẹ́ inú kúrò ń bẹ́ẹ̀. ونهى النفس عن الهوى. ọmọ bọ̀dá tí bọ̀dá rán sùkú njó ni kò ní àní òkú sàǹfààní kankan ebi ló ti ń ṣiṣẹ́ nìsín tí ọ̀rẹ́ ti bàbá rẹ̀ máa kí ni mo fẹ́ rán ìyẹn ọmọ wọn ń sùkú sí ọkà bàbá rẹ̀ wọ́n sì ń sọ fún ọ pé àrán máa tiẹ̀ yìí ìwọ kọ́ ni bọ̀dá ìyàwó rẹ̀ tún wá ń sunkún sí Ọlọ́run ló sì tún ṣe bí ẹni pé èèyàn gidi kan ní Ọlọ́run tó kà this is my decision ìwọ ní decision ìwọ kan gbọ́njá yìí ìwọ kan tó kún wọ́ yìí náà ló wá ní decision. وأما من خاف مقام ربه. فنهى النفس عن الهوى. النفس عن الهوى. wọ́n lọ́ọ̀dá o sì tún ń sagídí. Ọlọ́run ní gbogbo ẹni ọba mọ̀ pé wọ́n dọ́dọ̀ èmi Ọlọ́run ọba jábọ̀ kọ́ yá jìnà sí ti bá jẹ́ fẹ́ nú. النفس عن الهوى. kọ́ máa tẹ́kì decision àtẹ̀mí ara rẹ̀ nìkan. النفس عن الهوى. kọ́ máa gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn èèyàn gidi. النفس عن الهوى. gbàmọ̀ràn ìyàwó rẹ̀ gbà tàwọn ọmọ rẹ̀ kọ́ má bàa bọ́ sí ibùdí òfo. àbí tí ẹnìkan ní yí ọ. La ilaha illallah. النفس عن الهوى. Allahu akbar kabira. Allahu akbar kabira. إن الجنة هي الهوى. Ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá lọ bẹ̀rù pé wọ́n pàdé Ọlọ́run níjọ́ kan o. ó ń tọ̀ hún. فإن الجنة هي المأوى. Ọlọ́run l'àlìjẹ́nà ní ibùdé sí onítọ̀hún ààyè rẹ̀ àlìjẹ́nà ló wà. فإن الجنة هي المأوى. inú ẹni ọlágídí láyé ni Namhuruz wà. òun ló sì lo ayé pẹ̀lú anabi Ibrahim aleyhi salatu wa salam. anabi Ibrahim ń fọlọ́hún hàn bàbá rẹ̀ pé ìwọ bàbá mi ìmọ̀ tí ò dé wá bá ọ rí ó ti dé wá bá mi. ọ̀nà nìyí o súnmọ́ mi kó o jẹ́ ń fi ọmọ náà o. bàbá rẹ̀ ní òsátà ń bọ̀ yìí àkọ́kọ́ kò rí bàbá yìí tún lọ́ọ́ fẹjọ́ sùn Namhuruz. àbọ̀ wàá rọ́ ọmọ mi tí màá tún sọ ni ó ní òbúrú. ونهى النفس عن الهوى. وأما من خاف مقام ربه. فنهى النفس عن الهوى. النفس عن الهوى. ìfẹ́ inú rẹ̀ ní ọ̀hún lè mọ̀.
ìfẹ́ inú rẹ̀ ni ó hàn ó lè mọ̀. Ànábì Ibrahim wá lọ bá Namhuruz pé wá bọ́ ọba ń wú tó ń wú ọba tó dá mi kọjá bẹ́ẹ̀ ọba tó ṣẹ̀dá mi ọkọjá bẹ́ẹ̀ má lágídí ọ̀rọ̀ Ọlọ́run lèmi ń bá ọ sọ mo ní mà tí ò dé wá bá ọ̀kankan nù yín rí àti wà àti bàbá mi ni mo ló dé wá bá mi ẹ sì tẹ̀lé mi ká ẹ lè bá a mànà wọ́n lo agídí ọkàn wọ́n lò fẹ́ ẹnu Namhuruz lò fẹ́ ẹnu débi ipò fi béèrè pé Ọlọ́run wo tiẹ̀ ló tiẹ̀ lọ́rùn oníṣẹ́ ọba tó rán oníṣẹ́ ọ̀hún mo fẹ́ rí lẹ́nu rẹ̀ lọ́hùn la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Allahu akbar. Ọlọ́run lẹ́nikẹ́ni tó bá bẹ̀rù pé èmi wọn yóò pàdé èmi Ọlọ́run ọba lẹ́sìn ògbèjì yóò sì jábọ̀. Kọ́kọ́ gbé di sísan ara rẹ̀ kó gbé sọnù ná ìfẹ́ inú ẹ̀ kó gbé sọnù pé báyìí ni mo fẹ́ ṣe kó fi ọ̀rọ̀ lè fi mi Ọlọ́run. Fa'inal jannata ayal ma'awa. Ẹni ó bá sì ṣe bẹ́ẹ̀ ààyè tí ó dé sí níwájú èmi Ọlọ́run ọba àlìjánà ni. Àlìjánà tó ga jù. Òun náà lágbèrú ẹni bẹ́ẹ̀ sí. Afara'ayta man ittakhadha ilahahu hawahu. Ọmọ sí Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. Ala ilmi. Ọba tó yẹ pé gbogbo ọ̀nà ni. Wa khatama ala samuhihi. Ọba tí ó mú ọ lórí owó tó ní. Wa qalbihi. Ọba tí ó mú ọ lórí ọlá tó ní. Wa ja'ala ala basarihi. Ọba tí ó di ọ̀yà nítorí owó tó ní lọ́wọ́ Allah. Faman yahdihi min ba'dillahi. Kò sóńtọ̀ òun kò tẹ́lòmíì. Afala tadhakkaruna. Jalla ma la yaqul. Afala tadhakkaruna. Jẹ́ ń gbọ́ bí ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ Allah. Ara'ayta man ittakhadha ilahahu hawahu. Ọlọ́run náà rómúgọ̀ èèyàn Afara'ayta. Afara'ayta man Owó òmùgọ̀ èèyàn dáadáa. Kọ́ wa fọ́nú fọ́rọ̀ èèyàn dáadáa. Afara'ayta man ittakhadha. Kọ́ wa lágídí ọkàn dáadáa. Ìyàwó rẹ̀ ń sọ fún ọ pé obìnrin tó ń wá lọ yìí ọkàn nínú yọ òkúkú gbà nonsense orí pọ́nmọ́bìnrin yẹn dáa jù ọ lọ ní ọ̀dà lóòótọ́ ọ̀dà náà ní òrùn gbèsè ayé rẹ̀ òní òrùn máa tẹ̀lé. Afara'ayta man ittakhadha ilahahu hawahu. Ọlọ́run rẹ̀ ni tó mú ìfẹ́ inú ẹ̀ lọ́lọ́run ó pe ìfẹ́ inú ẹ̀ lọ́lọ́run òun lókù tí ń tẹ̀lé ìfẹ́ inú lókù tí ń darí rẹ̀ òun ò lè darí ìfẹ́ inú ẹ̀ mọ́. Afara'ayta man ittakhadha ilahahu hawahu. Ọlọ́run rà fọ́núfọ́rẹ́ èèyàn ọ̀rá fọ́fún gbẹ́mu èèyàn tó ń tẹ̀lé fẹ́ inú tó ẹgbẹ́ ní tó bá ti fẹ́ ṣe inú ẹ̀mí ẹ̀ náà ni. Man ittakhadha ilahahu hawahu. Bí gbogbo ayé bá sọ̀rọ̀ tá ni mo ti take a decision. No, that is my final decision. Mo take a final decision. Òun náà ni o tó kan lẹ̀ yìí. Mo take a final decision. Àwọn tí a sì máa kúrú kúndùkúndù ní abá tí a dàbí ọ̀kan tó da Nàìjíríà rúnjọ wọn gbogbo wọn ni a máa ń fọ́ fún un rẹ̀. Wọ́n kúndú báyìí ni a máa wọn eégún japa lọ. Gbogbo ìhùwàsí wọn àwọn lọ́ọ́ máa rí tí wọ́n máa la ilaha illallah. Afara'ayta man ittakhadha ilahahu hawahu. Bọ́ bá díẹ̀ yẹn bá ti kúrú pọ̀ ọmọ pé sùnù èṣù gbẹ́gbẹ́ ní ọmọ tẹ́kìrì sọ fúnra rẹ̀. Man ittakhadha ilahahu hawahu. Iṣẹ́ ìfun tó gùn tó yẹ kó gba ọ̀rọ̀ ẹlòmíì sí kò gùn kò tó nǹkan ìfun rẹ̀ ò tó nǹkan yọ ọmọ wa tẹ́kìrì sọ this is my decision. That is my decision. Ọ̀kan tí ń chẹ́ǹjì fìlà sọ́jà sí ti civilian ńgbà kan wọ́n ń sọ fún ọ tẹ́ǹbì kínní yìí ẹ wo bí ó gbé tẹ́ Allahu akbar. Afara'ayta man ittakhadha ilahahu hawahu.
la ilaha illallah ọ̀rọ̀ gbogbo èèyàn tó ń tẹ̀lé ìfẹ́ inú ẹ̀ tó mú ìfẹ́ inú lọ́lọ́run. Kí ló wá tún wí? Báwọn èèyàn bẹ́ẹ̀ bí wọ́n bá mọ̀ wé ìwé náà ni ó sọ wọ́n nù. Bí wọ́n bá lówó lọ́wọ́ owó wọn ni ó sọ wọ́n nù torí pé fẹ́ẹ́nu ni ó máa fi náà. Bá a bá gbé wọn sórí ọlá ìfẹ́ inú ni o. Allahu Akbar, mọ̀ ń gbọ́. وختم على سمعه. Ọlọ́run ní tí ó jẹ́ kí n tá ní ká fi hàn lé mọ̀ pẹ́pẹ́ náà ni ó ti máa lò fẹ́ẹ́nu àwọn Ọlọ́run ọba fúnra ara wa. وختم على سمعه. Ọlọ́run nítorí pé ń ó jẹ́ tí rí ó di sí gbogbo ọmọràn tí a bá ń fún kò ní gbọ́. وختم على سمعه. Wọ́n ń sọ fẹ́ nìkan lórí tẹlifíṣàn ńjọ́ kan mo wà ń bẹ̀ náà ni mo wá ń wò ó. Wọ́n ní ọ̀gá bẹ́ẹ̀ ti ṣe ṣèlú yìí náà lọ́dá o bẹ́ẹ̀ ti ṣèlú yìí náà ṣùgbọ́n ẹ lọ́ọ̀rẹ́ tún ọgbà ẹ̀wọ̀n ṣe ìbẹ̀lẹ̀ yín náà ó de ọwọ́ àrí bí àbí òrí bẹ́ẹ̀ ó sì ń bú babẹ̀ òun tọ̀ ń yọ ẹ̀ pé kò ní dáa fún kò ní tí ìwà ẹ̀wọ̀n tó wá àwùkalẹ̀ ní ìsìta ní ọ̀bọ̀ ọlọ́ ebi wọlé àdótẹ́kì ní ìsàn lẹ́mìí ara rẹ̀ gbogbo owó tí ìlú ọ̀nà ọgbà yáwúlẹ̀ tẹ oṣù kò sá kúrò mẹ́ ọ̀sà ń bò lọ ń sá lọ ọ̀sà Ọlọ́run láwọn tí wọ́n mú aláìláìlá àwọn tí aláìlmì Ọlọ́run ní bọ́ bá jó ní mímọ̀ ìmọ̀ rẹ̀ láàfin sọ́nù lórí ìmọ̀ náà ni ọmọ gbẹ̀lá gidi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ àlè àwọn ọmọ àlè ìlú ni wọ́n mọ ẹ̀tọ́ ara wọn bí a bá wà nù ìjọba ọmọ àlè ìlú yọmọ á sọ̀rọ̀ àwọn ẹbí rẹ̀ nísọkúsọ ọmọ sọ̀rọ̀ àwọn ẹbí tí àwọn ìlú ẹ̀ nísọkúsọ òmùgọ̀ ni wọ́n ni bó ló ṣe gọ̀ tó bẹ́ẹ̀ ọwá ń sọ̀rọ̀ ìlú rẹ̀ nísọkúsọ ẹ̀yin lẹ wá ń fẹnu kan pa àwọn kan ò jẹ́ dà àwọn kan ò jẹ́ àwọn ẹ̀mí ọba kọlà àwọn nìkan la àwọn lágbà pé wọ́n jára àjọhùn ẹ̀yin wọn yóò tí ì dàgbà ìwọ ti dàgbà ìwọ ti jókòó tí ń tiẹ̀ ojókòó tí ń tiẹ̀ ọgbọ́n tí ń wí o lè fọ́ etí ẹ̀ láti bẹ̀ fún ọgbọ́ pé ẹ̀ ń jà ọjọ́ máa lè ń tiẹ̀ àmọ́ ń gbọ́. wà á dọ́làhùn náà aláìní Ọlọ́run ní bọ́bá jẹ́ pé màá lọ́ bá ní gbogbo àwọn tó rí jẹ́ máa lò fẹ́nu bọ́bá kàwé èbó bọ́ọ̀lù gíní ọmọ sọ ẹ máa ń wé èbó rẹ̀ káàkiri nínú dictionary wà lọ gbé èbó pọ̀. aláìlèmí. Ọba kéwú náà yóò ké àṣejù ọwọ́. Àdọ́là Allahu ala ilimi. Kéwú rẹ̀ náà ni ó fi dọ́mọ náà. Àdọ́là Allahu ala ilimi. Àwọn àfáà tí wọ́n máa ń hélì àwọn tí ń kówó jẹ. Àdọ́là Allahu ala ilimi. Ọlọ́lẹ́mi Ọlọ́run wọ́n sọnù láti ibi ìmọ̀ tó ní ẹ̀hán. Wa khatama ala sam'i. Ọlọ́run ní wọ́n di etí rẹ̀ ń wò ní jí ọgbọ́n táwọn ẹlòmíì bá ń wí ti ẹnìkan ní ọmọ ayé. Wa qalibihi. Wọ́n di ọkàn rẹ̀ kò ní ronú lọ bí ọ̀rọ̀ tẹ́lòmíì bá sọ fún iye ọ̀rọ̀ tiẹ̀ tó rò ń kun rẹ̀ náà ni ó máa lò níṣẹ́. Allah. Wa ja'ala ala basarihi. Ọlọ́run lójú ríran rẹ̀ kàkà kí kórì ń tọ́ da. Kàkà kórì ń tọ́ da èmi Ọlọ́run ọba wọn ò ní jí orí ń tọ́ da yìí nǹkan kí nǹkan ni ó máa rí. Faman yahdihi min ba'dillahi. Ìbéèrè ní látọ̀dọ̀ Ọlọ́run o, ó ní man yahdihi. Faman yahdihi min ba'dillahi. Ta lẹni tó lè fọ̀nà mọ́rú ẹni bẹ́ẹ̀? Faman yahdihi min ba'dillahi. Ta lẹni ó lè fọ̀nà mọ́rú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn Ọlọ́run kò sí. Afala tadhakkarun. Afala tadhakkarun Ọlọ́run lẹ́yìn ronú ni. Afala ẹ̀yin ò ní ròrí ni. tadhakkarun. Ọlọ́run nìkan lọ́ba tí ń tẹ̀dá sọ́nà bí abápẹ́lágbájá máa ṣe Ọlọ́run ló ní ó máa ṣe bí ọba sì tún máa ṣe náà Ọlọ́run náà ní bẹ́ẹ̀ ń díẹ̀ ṣùgbọ́n ká bẹ lọ́hùn pé kó jẹ́ á máa ṣe èèyàn máa bẹ lọ́hùn rẹ̀ lọ́tọ̀ pé wọ́n lọ́ jẹ́ máa ṣe èèyàn gbọ́dọ̀ máa bẹ lọ́hùn rẹ̀ má gbẹ́kẹ̀lé kọ́ ọmọ fúnra rẹ̀ 100% guarantee pé yes ntí mo ń ṣe yìí náà ló ti dá ó sì lè dá. Faman yahdihi min ba'dillahi. Ta ló fẹ́ fọ̀nà mọ́rú alágídí bẹ́ẹ̀ ẹni tó ń tẹ́kiri sàn fúnra ara rẹ̀ tó ní píríncípù hun nìyẹn. Afala tadhakkarun.
ọlọ́nlẹ̀ nílà kẹ́ ní ẹ̀rọnú ni ẹ̀rọnú ni. Masha Allah, Masha Allah. ومن خاف مقام ربه. Ànábì Ibrahim alayhi salatu wa salam ó wá padà lórí ibà Namhuruzu ọlọ́run ọba mi ló rán mi ń ṣe ọlọ́run ọba rẹ̀ ọ̀hún kíni iṣẹ́ rẹ̀ Ànábì Ibrahim ní ọlọ́run ọba mi ọba tó yẹ pé náà ni yíwá yumitu ọba tí pani tí ó tún jí ni ọba pani jí ni gbogbo ń tá a wá sí láyé àpàdà wá jábọ̀ rẹ̀ Namhuruzu ń wò Namhuruzu ní má ti lọ́ ń bí ọwọ́ wọn o èyí yumitu tó wíhun èmi yìí náà ń ṣerú ẹ̀ ó sì ránṣẹ́ sórí títí ó ní wọ́n lọ máwọn èèyàn méjì wá ó ti mú àwọn méjèèjì déwájú ẹ̀ ó ní wọ́n pa kan ṣẹ́jú wọ́n sì pa ẹlẹ́ẹ̀kejì ó ní mo ní kélé yọ máa lọ ó ní ó rí báwọn èmi ọba pani jí nínú Ànábì Ibrahim lọ́rọ̀ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọba tí pani ẹni ọ̀pá náà ni ó jí èyí tó ọ̀pá yìí ni kò jí ó ní mo yẹ tí mo ṣe yìí náà ó yẹ kí wọn náà kọ́ gbà pé lóòótọ́ Ọlọ́run lòun náà. La ilaha illallah. ومن خاف مقام ربه. Masha Allah. ونهى النفس عن الهوى. Allahu akbar. فإن الجنة هي المهوى. Jalla ma la yamut. فإن الجنة هي المهوى. Ànábì Ibrahim ní kò rí bẹ́ẹ̀ Ànábì ní bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọ̀pá ẹnìkan fẹ́ nìkan lẹ̀ ṣètùmọ̀ pé yìí wáyù mi tu ti ẹnìyẹn tèmi Ọlọ́run ọba ò rí bẹ́ẹ̀ ẹni ọ̀pá náà lọ́ padà jí ó ní ó léyìn ó ti kú nù. Ànábì Ibrahim wá ní ẹlẹ́ẹ̀kejì ara àwọn agbára èmi Ọlọ́run ọba mi ọba tí kìí sọ ojú tó fi ń wo nǹkan ni lọ́sẹ̀dá àwọn Namhuruzu yìí pàápàá ọmọ ni ọba tèmi ò rí bẹ́ẹ̀ ọba tèmi yìí ó ní máa mú òòrùn yọ níbùyọ òòrùn yóò sì mú lọ rèé wọ̀ níbùwọ̀ òòrùn ó ní gbogbo èèyàn tó wá sọ lóòótọ́ agbára arú èèyàn ò sí fóun ọgbọ́rọ̀ yẹn ara sì rọ́wọ́ ọ wá ní bọ́bọ́ wá rí bẹ́ẹ̀ ìwọ Ibrahim bọ́ba ti wulẹ̀ ọ jẹ́ náà ọ lọ́ọ́ bá ń sọ fọ́lọ́hún ọba rẹ o pé mo ní bí ṣe ń jọ́lọ́hún tóun náà sì ń jọ́lọ́hún láàyè mo fẹ́ ká pàdé ká tiẹ̀ wá fi ìjọ́lọ́hún ara wa la ilaha illallah Muhammad rasulullah. طغى وآثر الحياة الدنيا. الله أكبر. فإن الجحيم هي المهوى. لما فوانوا لما فوانوا يا سوري برو لا يقيام تو Ànábì Ibrahim ló fẹ́ Ọlọ́run ló ń fẹ́ rí mo láwe mo wá ní àwòdì omi ọba ti pé àpàdé náà ni mo lọ fẹ́ kọ́lọ́run ọba ó ti pàdé rẹ̀ ọba ọmọ orí òkè bí àti tá ti báwọn èèyàn wí kọ́ pàdé òun mẹ́ Ọlọ́run ní wọ Ibrahim ṣé n tó wínú kò ṣe nǹkan kan wọ́n pàdé rẹ̀ mi ó wí ọ sọ fún gbogbo ọmọ ogun ẹ̀ ní Namhuruzu wa kó gbogbo àwọn ọmọ ogun jọ oníbà aládàá oní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ń gbogbo ilẹ̀ Yorùbá náà ẹ̀ kádà àti bàjọ́ àwọn wèrè tí wèrè ń jẹun lórí wọn tó ọwọ́ akọ àdá wọn kó bá wọn kó ọfà tó wọn láàrin rèé pàdé la ilaha illallah lẹ́nu wọn lọ́wọ́ wọn láàrin rèé pàdé Ọlọ́run Ànábì Ibrahim Allahu akbar. فما من طغى وآثر الحياة الدنيا. لا إله إلا الله. فإن الجحيم هي المهوى. لا إله إلا الله. فإن الجحيم هي المهوى. Mo jọ pé Ànábì Ibrahim lọ bẹ̀. Ó ti ń bò débè ó ti bá Namhuruzu pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ gbogbo wọn ti kún bá wọn ó yàn wọn wá retí Ọlọ́run Ibrahim Ànábì Ibrahim wá débè ó ní ẹ ti débì yìí ó ní a ti débè ẹ ti débì Ànábì Ibrahim wá bọ́ apá kan ọba yàn náfìlà wọ́n lọ́hùn àwọn Namhuruzu pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ ní a ti dé yìí o bó ló ṣe ní dójú tì mí ìwọ ní àmọ́ náà wá pàdé Ọlọ́run Ọlọ́run ni wọ́n mọ̀ ń bọ̀. Wà á máa ń tọ̀gá. La ilaha illallah. Wà á sára làhàyàtà dúníà. La ilaha illallah. Wà á
الحياة الدنيا ó pa yín pàtàkì ó ti mú òun pàtàkì. إن الجحيم هي المأوى. Ànábì Ibrahim wá sálámà ó wá dìde mi ti gbé ń rawọ́ lọ́wọ́ pé wọ́n Ọlọ́run mò ń retí rẹ̀. Ẹ̀fọn kan wá ń sọ̀rọ̀ sí Ànábì Ibrahim létí pé salamu alaikum ya Ibrahim. Kí ló Ọlọ́run ló rán mi wá ó ní wá ta. Ibrahim wá ń fọwọ́ wo gbígbé kí ni à ń bá òun sọ̀rọ̀. Ẹ̀fọn padà wá bọ́ wájú ọ̀ wá ń fara hàn Ibrahim pé Ọlọ́run ló rán mi wá èmi tọ́lọ́run rán wá ni. Tọ́lọ́run rán wá èmi tọ́lọ́run rán wá náà ni. Ṣé pé ó tó kojú Namhuruzu pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ò ní àṣẹ alẹ́ Ọlọ́run ló rán mi wá. Wà má mà ń tọ́gà bẹ́ẹ̀ yẹn bá kọjá ayé yọ bára rẹ̀ bí tí ọ̀dà. Allahu Akbar. إن الجحيم هي المأوى. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nìí bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ tọpinpin àwọn tí a kówó wa kò jọ ní dáa fún yín. فإن الجحيم هي Kò jọ ní dáa gbogbo ẹ̀yin tẹ́ bá ti jọba ní stéètì kọ̀ọ̀kan ẹ wádìí àwọn tó lọ àwọn tó ti fẹ́ dìrẹ̀ wádìí wọn. Ẹ wádìí wọn ẹlẹ́wọ̀n ni wọ́n ẹ jẹ́ wọn ọ̀lẹ́ ẹ̀wọ̀n ẹ ti ẹ̀jọ́ tó tì wọ́n. Bí a bá yẹ kó wa tí a sá lọ wà láyé ẹjọ́ jìyà rẹ̀ níwájú Ọlọ́run. Ẹ jẹ ìyà náà láyé kẹ́ tó lọ. ومن خاف مقام ربه فنهى النفس عن الهوى ومن خاف مقام ربه جل ما لا يموت ونهى النفس عن الهوى الله أكبر فإن الجنة هي المأوى الله الجنة òsì Ọlọ́run bàbá àlàyé. Ẹ̀fọn yìí wá ń bá Ànábì Ibrahim sọ̀rọ̀ èmi náà lọ́rọ̀ wà mí lọ́rọ̀ wà ọ̀dọ́dọ̀ Namhuruzu ọlọ́rẹ̀ ó wá padà dọ́dọ̀ Namhuruzu ó wá kùn létí Namhuruzu wá ń fọwọ́ gbá etí pé kí ló dé ó tún wá wà níwájú Namhuruzu ó wá ń sọ fún un pé èmi lọ́lọ́run rán wá ọba tó ń wí yìí sọ ọba tó lè rí ọba tí o ti ń sọ̀rọ̀ ọba tó ń lérí sí kéèṣẹ́ ni à ń lérí sí ọ̀nbẹ lára rẹ bó ṣe wà ń náà. وما طغى irú Ọlọ́run wo ló pé. وآثر الحياة الدنيا. jẹ́lẹ̀ ọba tó yẹ pé ìkọ̀ǹtúrò sánmà àtilẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀ lọ́rọ̀ lọ́rùn. ọ̀sán òru òun ló ní àárọ̀ ìrọ̀lẹ́ òun ló ní. إن الجحيم هي المأوى. ó ní wọ Ibrahim gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ tẹ́ ẹ wáyìí náà Ọlọ́run ọba mi gan tó rán mi wá náà lọ́kẹ́yìn náà wá. lóko yín débi àbó ṣe bẹ́ẹ̀ dá débi ni. وآثر الحياة الدنيا. Ọlọ́run lẹ́ni ọba gbẹ́rù gbọ́nrí tó bá kọjá ààyè rẹ̀. وآثر الحياة الدنيا. tó wá mú ayé ní pàtàkì tó ṣe bí ayé tí ó gbàgbé pàwọn kan ti lò lánàá ó wá gbàgbé. ó gbé ayé pàtàkì. الحياة الدنيا. jalla ma la yamut. فإن الجحيم هي المأوى. Ọlọ́run ní kò síbi tí ó dé sí lọ́dọ̀ èmi Ọlọ́run ọba inú náà ni inú náà jẹ́ ìmì ni wọ́n kó wọn dà sí. wọ́n lè ká àwọn kan wọ́n bẹ ni wọ́n mẹ́ kó wọn lọ ọgbà ẹ̀wọ̀n olú ọgbà ẹ̀wọ̀n ẹkún abẹ temporary lè léyún nídìí ẹgbẹ́ adájọ́ bí adájọ́ yìí bá so lórí ìburú kò yẹ kí adájọ́ tún ẹ̀sẹ̀ sọ pé ńlá rèé tó wọ́n máa ṣe ń pa wọn. àwọn tí a chẹ́ẹ̀kì àkáǹtì wọn tí a gbé akó alówó ẹgbẹ́ náà ni ẹ ti tẹ́ẹ̀kì decision òfin tá a bá tún máa lọ́lọ́rùn tí wọn ò fi nílẹ̀ ẹ̀wọ̀n òfin tí ó kó panu bó orílẹ̀-èdè yìí nù. Tọ́gà ẹni ọba kọjá àlà tó kọjá ayé ẹ̀. ẹni bàbá rẹ̀ òkó bàbá ẹlòmíì nù wọn òkó 10,000 jọ rí bàbá ẹlòmíì òkó 10,000 jọ rí. ìbá arágbó lé yín bó ṣe báwọn olówó bá ń bẹ́ẹ̀ rí ìbá ara mi olówó mẹ́ ìbá arágbó lé ìbá àríbí ẹ ti jáde. Allah. Masha Allah. وآثر الحياة الدنيا. Ọlọ́run lẹ́ni ọba kọjá ààyè rẹ̀ tó pa
ayé ń pàtàkì. وآثر الحياة. tó ṣe bí ilé ayé yìí wọ́n máa gbé bẹ́ẹ̀ lọ ní. tó sọ àyè tó wà ní pámánẹ́ǹtì tí ó mọ̀ pé temporary ni. الجحيم هي المأوى. ọlọ́run lẹ́mi ọlọ́run ọba ń disappoint rẹ̀ pátápátá inú náà jẹ́ ìmì ni ó dé sí. Allahu Akbar. Namhuruz wa ní ẹ̀fọn ẹ̀kẹ́kẹ́ ìwọ lọ́lọ́run rán wa ọ̀yà ọ̀gá rẹ̀ tó rán wa ń wò ṣe rí lẹ́sẹ̀kẹsẹ̀ kò sì rí ẹ̀fọn náà mọ́. ọlọ́run wa ní gbogbo ẹ̀yin tí bá jẹ́ ẹ̀fọn ó yẹ wá lọ bá Namhuruz gbogbo tí bá jẹ́ ẹ̀fọn lágbàáyé gbogbo yín ni kẹ́ ẹ̀ kó jọ. àwọn ẹ̀fọn wá wà ní sánmà wọ́n wá sú bí ẹ̀sú òjò wọn ò jẹ́ kí wọ́n rìnà rí sánmà mọ́. Allahu Akbar. ètò wa ń bá Namhuruz sọ̀rọ̀ ọwọ́ bó ti ń kun létí rẹ̀ lọ́tún tí ń kun lọ́sì tí ń fọwọ́ gbábi tí ń fọwọ́ gbábi tí ń fọwọ́ gbábi tí ń fọwọ́ gbá lọ́wọ́ ìyẹn bá kó sí mú ó kó sí mú. Allahu Akbar. ọwọ́ ń gbẹ̀rí bí ẹran tí kòkòrò kó sí létí ọwọ́ ń gbẹ̀rí pàpàpàpà wọn dà èyí jẹ́ kílódé ẹ̀yin aṣáájú wa kílódé àwọn èèyàn rẹ̀ yòókù wọn wá ń gbá etí ní àti ń gbá lẹ́nu ní à ń gbá létí ní à ń gbá ó ń pé kíní ọ̀hún ò sí létí mà ibi agbárí lọ́lọ́ wọn wá padà wá mú kùmọ̀ tí wọ́n mú lọ wọn fi ń wá ń kan orí ẹ̀ mọ́lẹ̀ wọn wá ń kan la ilaha illallah la ilaha illallah. ẹbí èèyàn ní Namhuruz ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ ní ìsinsẹ́ ẹ̀ lágbára tó Namhuruz ẹ̀yin kan rádaràdà àwọn tí wọ́n gbá létí lẹ́ẹ̀kan náà tí ó ṣubú lulẹ̀. fa innal jahima hiya al-ma'wa. Allahu Akbar. fa innal jahima hiya al-ma'wa. wa athara al-hayata ad-dunya. ẹni ọba kọjá yìí tó sọ yìí di pàtàkì tó wọ ewu tẹ́tí wá ń tapá kakẹ́ tó wà ń wú tí wà ń wú wọ́n lè ṣe kíní ìdáadọ́ ń gbé àǹsẹ̀ àwọn náà là ń ṣe àṣẹ kíní ọ̀nà kíní là ṣe ń kọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣèrànlọ́wọ́ fún ọ̀tá ọlọ́run bẹ́ẹ̀ tó fi kó owó wa ẹ̀ ní jèrè. وما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ẹni ó bá bẹ̀rù ọlọ́run kan ò gbọ́dọ̀ ṣaburú. ونهى النفس Allahu Akbar. عن الهوى. ọlọ́run lẹ́ni ẹni tó bá bẹ̀rù pàkàntì ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run ọba. ونهى النفس عن الهوى. ó yà lé ìfẹ́ inú jìnnà sí ara rẹ̀ pátápátá. فإن الجنة torí pé فإن الجنة هي المأوى. jalla malamu jalla malamu. فإن الجنة Allah. هي المأوى. gbogbo ẹni ó bá sórí rẹ̀ bẹ́ẹ̀ àlìjẹ́nà ni ó padà dé sí ṣùgbọ́n. طالبتك النفس يوما بشهوة. àní bí fẹ́ẹ́ ló bá ti gbé wa rẹ̀ dé. إذا طالبتك النفس يوما بشهوة. bẹ́ẹ̀ mi rẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí kọ́ ọ lẹ́kọ̀ọ́ tí ó dáa. إذا طالبتك النفس يوما بشهوة. Allahu Akbar, Allahu Akbar. وكان عليها للخلاف طريق. Allahu Akbar. وكان عليها للخلاف طريق. èyí tí ó ṣe ọ́ láǹfààní yìí gbé ní kọ́ yá yàgò pẹ̀lú ẹ̀mí tí ń kọ́ ọ ní kọ́kúkọ́. وكان عليها Allah. للخلاف طريق. Jalla ma la yamut, jalla ma la yamut. عليها للخلاف طريق. ó yá jìnnà sí fẹ́ẹ́ nú orí tó lé yìí. فخالف هواك. Allah. فخالف هواك. fífẹ́ nú rẹ̀ ilé. ما
استطعت فإن bó o bá ṣe lágbára mọ́ bó o bá ìyàwó rẹ̀ sí ọ lásán lóní kò èmi pẹ̀lú àtúnṣepọ̀ mọ́ láíláí ebi ni ó gbẹ̀yìn àwọn ọmọ rẹ̀ ní ọ̀kẹ́rù rẹ̀ àwọn ọmọ rẹ̀ ní ọ̀kẹ́rù rẹ̀ àwọn ní ọ̀kẹ́rù rẹ̀ máa bá yìí ti kẹ́rù rẹ̀ òun náà ló níhun Allah. خالف هواك yá jìnnà sí ti jẹ́ fẹ́ nù. خالف هواك ما استطعت فإنها nítorí pé fẹ́ nù tó rí yẹn. هواك عدو الله. والخلاف صديق Allahu Akbar. هواك عدو والخلاف صديق má gbàgbé kó yà fún ìfẹ́ inú rẹ láǹfààní rẹ orí bọ́ bá ti yà fún èyí ẹ̀mí rẹ tó ń pè ọ́ kúrò ń bi ìfẹ́ inú yẹn ọlọ́rẹ́ rẹ ọ̀tá rẹ nífẹ̀ẹ́ inú jẹ́ ọ̀tá rẹ nífẹ̀ẹ́ inú jẹ́. هواك عدو والخلاف صديق ọ̀n sọ fọ́ọ̀mù rẹ pé gbogbo tí mo ti decide ọmọ tí ó bá ti gbórí dúró kọ̀ọ̀kan lọ́ọ̀bì kankan ọmọ tí ọlọ́ọ̀bì kankan gbọ́ bá sì yà rẹ lọ́la ebi yóò sì máa pọ̀ nù lé yóò sì máa tọ́jú ìyá rẹ̀ bọ́ bá pé bàbá rẹ̀ máa ń bẹ́nu ní tọ́ba ìgbà mi wọ́n máa yọjú sí wọn ọbẹ̀rẹ̀ ìyanu. هواك عدو والخلاف صديق jẹ́lẹ̀ má lẹ̀ mú. هواك عدو والخلاف صديق kó yàgò fún yẹn lọ́rẹ́ rẹ̀. فكيف يداوي الهوى قاتل الفتى لا إله إلا الله. فكيف يداوي الهوى والهوى قاتل الفتى ìfẹ́ ẹnu tó yẹ pé ń pa àyàn ni ó ń gbẹ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ oògùn ó ta ni ó fún alóògùn sí ta ni ta lolóògùn rẹ̀ ta lolóògùn. فكيف يداوي ẹ mọ̀ ni ó ti róògùn ẹ̀gbà. فكيف يداوي الهوى الله. والهوى قاتل الفتى ntọ́jà pé ń pa àwọn èèyàn ń kó parun bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ kalẹ̀ ní ìsìn. Allah báwo ni mo ní bó lọ jẹ́ bó ní ìbá ṣe rí o. kẹ́yìnfà wọn kẹ́yìnfà wọn kẹ́yìnfà. Allah. وكيف يداوي الهوى قاتل الفتى ẹ̀wọ̀n tí ìfẹ́ ẹnu ti ń pa àwọn èèyàn yìí bọ̀ ọ̀tá ni ó fún alóògùn ẹ̀. وفي كل يوم غصة يتجرع La ilaha illallah. في كل يوم غصة يتجرع ìfẹ́ ẹnu jẹ́ pé nírun àwọn èèyàn oorun gbèsè ayé wọn oorun gbèsè ayé wọn náà wo gbogbo alágídí gbogbo ẹni tó yẹ pé ìfẹ́ inú ẹ̀ nìkan ẹnìkan ṣáájú wa lórílẹ̀‐èdè yìí ó sì fi wá ṣe yẹ̀yẹ́ títí tó fi kúrò mẹ́ lórí ìfẹ́ inú tí ẹnìkan. ebi gbẹ̀yìn náà làwọn ń rí yìí bẹ́ẹ̀ bá ń gbé bàbá ẹ̀yin la fọ̀rọ̀ sílẹ̀ ní ẹ̀yin la fún gbọ́ bá díjọ́ kan wọ́n ní bàbá kò sọ̀rọ̀ lẹ́nu yín mọ́ ní ìsìn o ti di bàbá kò sọ̀rọ̀ lẹ́nu yín mọ́ kò sọ̀rọ̀ ó ti kọjá yìí. bó o ní ìbá ṣe rí Allah. فكيف يداوي الهوى والهوى قاتل الفتى ìfẹ́ ẹnu tó ń pa àwọn èèyàn tó ń jẹ́ wọn máa balẹ̀ sí èbúté òfo wọ̀nyí ìwọ ọlọ́run bó o láti yọ wọ́n bẹ̀. كل يوم ta ni ó fún alóògùn ẹ̀. غصة يتجرع La ilaha illallah. في كل يوم غصة يتجرع àmín má fi ọkàn mi náà o má jẹ́ lágídí Allah akbar. fẹ́nu tí ó bẹ́ sí mú tí ń bá tẹ̀ dájẹ́ dákun máa fi sọ́kàn mi rábí ẹ tún bá mi wí pé dákun má fi sọ́kàn mi rábí Ọlọ́run dákun má fi sọ́kàn mi rábí Ọlọ́run. fẹ́nu tí ó bẹ́ sí mú tí ń bá tẹ̀ dájẹ́ dákun má fi sọ́kàn mi rábí Ọlọ́run. ọ̀rẹ́ rẹ̀ Ànábì
sọ́kàn mi Rabiu. bó bá wọlá síwájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad. Dákun má fi sọ́kàn mi Rabiu. ẹnu o bẹ́ẹ̀ sì mú ìbàtẹ́ dájẹ́. Dákun má fi sọ́kàn mi